èyí ni ìtàn ìgbésí ayé ládòkè akíntọ́lá ààrẹ ọ̀nà kakanfò ìparí. nígbà tí moses adékòyéjọ májẹ̀kọ́dùnmí gba ìjọba western region tí wọ́n sì fi òfin de àwọn awólọ́wò àti gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀, ọ̀rọ̀ náà burú débi pé àwọn èèyàn náà kò rántí ronú nípa ilẹ̀ yorùbá rárá. Wọn kò rí ohun tí àwọn haúsá wọ̀nyí ń ṣe. Wọn kò mọ̀ pé Sardauna fẹ́ fọ́ ilẹ̀ yorùbá kó gba agbára kúrò lọ́wọ́ Awólọ́wọ̀ ni. Ohun tó fẹ́ ṣe ni láti ran Akintọla lọ́wọ́ kó lẹ́yìn Awólọ́wọ̀. Bí Akintọla bá wá lẹ́yìn Awólọ́wọ̀ tán, òun Sardauna ló kù tí Akintọla yóò máa tẹríba fún. Nídìí èyí, yorùbá yóò ti ipa bẹ́ẹ̀ bọ́ lọ́wọ́ àwọn aṣáájú yorùbá. Yóò sì di pé àṣẹ tí Sardauna bá pa láti Sókótó ni àwọn Akintọla yóò máa tẹ̀lé kí wọ́n tó lè ṣe ohunkóhun. Ṣùgbọ́n àwọn èèyàn yìí kò rí eléyìí rárá o. Akintọla sì ṣáájú, Roṣiji àti àwọn bíi Òkúnnáwọ̀, Àdìsá Akínlóye àti àwọn tí wọ́n tún kórìíra Awólọ́wọ̀ bẹ́ẹ̀. Wọ́n ń tú gbogbo àṣírí àti agbára yorùbá fún àwọn haúsá wọ̀nyí ni. Gbogbo ohun tí àwọn Akintọla fẹ́ náà ni ìjọba Balewa ń ṣe fún wọn o. Àwọn èèyàn náà gan ni wọ́n ń darí ìjọba májẹ̀kọ́dùnmí, nítorí ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n ń bá ọkùnrin náà ṣiṣẹ́, àwọn tó fi ṣe mínísítà nínú ìjọba west, àwọn èèyàn Akintọla ni gbogbo wọn. Àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Awólọ́wọ̀ nìkan ni wọn kò rí ibì kan gbà lọ. Bí wọ́n ti ń ṣe ohun tí àwọn Akintọla fẹ́, bẹ́ẹ̀ náà ni wọ́n ń fẹ́ kí àwọn Akintọla náà máa fọwọ́ sí ohun gbogbo tí àwọn bá fẹ́ ṣe. Àwọn haúsá wọ̀nyí kò fẹ́ kí ilẹ̀ yorùbá dàgbà ju bó ṣe wà nígbà náà lọ. Wọ́n fẹ́ dá a padà sẹ́yìn títí tí àwọn náà yóò fi lè bá a níbi tó dé. Àsìkò náà ni wọ́n ń kọ́ Premier Hotel tó wà ní òkè Mọ́kọ́lá nìbàdàn. Hòtẹ́ẹ̀lì náà wà lórí òkè téńté. Díẹ̀ báyìí ló sì kù kí wọ́n parí ẹ̀. Ṣùgbọ́n àwọn tí wọ́n rán májẹ̀kọ́dùnmí láti wá ṣèjọba sọ fún un wípé ìfowóṣòfò ní irú hòtẹ́ẹ̀lì bẹ́ẹ̀. Kí ni wọ́n fẹ́ máa fi ṣe? Kí wọ́n yí hòtẹ́ẹ̀lì náà padà kíá, kí wọ́n sọ ọ́ di ilé ìgbẹ̀bí àwọn aláboyún. Àwọn náà mọ̀ pé irú ibẹ̀ yẹn kò dáa fún ilé ìgbẹ̀bí tàbí ọsibítù kankan o, nítorí orí òkè gíga gan-an ló wà. Kò sì ní rọrùn fún aláìsàn kan láti gun orí òkè náà rárá ni. Kì í ṣe nítorí ìyẹn làwọn ṣe fẹ́ ṣe o. Wọn kò kàn tún fẹ́ kí wọ́n sọ pé hòtẹ́ẹ̀lì tó ga jù lọ ní Nàìjíríà ìlú Ìbàdàn ló wà ni. Ṣé kó tó di ìgbà náà ni Awólọ́wọ̀ ti kọ́ pápá ìṣeré ńlá Liberty Stadium tó sì gbé tẹlifíṣàn wá síbàdàn. Wọn kò tún fẹ́ hòtẹ́ẹ̀lì ńlá kankan ni wọ́n ṣe sọ pé kí wọ́n sọ ibẹ̀ di ilé ìwòsàn. Bí kò sì jẹ́ ariwo àti ẹnu tó pọ̀, díẹ̀ báyìí ló kù kí ọkùnrin olórí ìjọba west náà gba ohun tí àwọn ọ̀gá ẹ̀, ìyẹn àwọn haúsá wọ̀nyí ń sọ. Ọjọ́ 13 ni Awólọ́wọ̀ ṣe ní inú igbó Lẹ́kí nítòsí Ẹ̀pẹ́ yìí kí wọ́n tó dá a padà wá sí Ìkẹ́nnẹ́ nígbà tí ariwo àwọn èèyàn pọ̀, tí wọ́n sì ń sọ ní gbangba pé ó dàbí pé Awólọ́wọ̀ ní ìjọba yìí wá fi ìyà jẹ. Wọ́n dá Awólọ́wọ̀ padà sí Ìkẹ́nnẹ́, ṣùgbọ́n kò tún pẹ́ níbẹ̀ náà tí wọ́n fi dá a padà lọ sí Èkó, ìyẹn ilé tí wọ́n fún wọn gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ alátakò nílé ìgbìmọ̀ aṣòfin. Ilé yìí ni wọ́n tún ní kó padà wá, tí wọ́n sì sọ fún un pé kò lè bọ́ síta nínú ilé náà rárá o, àfi kó wà níbẹ̀ kó máa ṣe gbogbo ohun tó bá fẹ́ ṣe. Wọ́n sì sọ pé àwọn ò ní fààyè gbà á kó gba àlejò kankan, àfi ìyàwó ẹ̀ àti àwọn ọmọ ẹ̀ nìkan. Àlejò yòówù tó bá wá àwọn yóò dá a padà ni. Bẹ́ẹ̀ ni wọ́n tún gbé Awólọ́wọ̀ pamọ́ sí Ìkòyí o. Ohun tí Awólọ́wọ̀ kọ ni pé ní gbogbo ìgbà tí òun fi wà nínú àhámọ́ yìí, wọ́n ti fún àwọn Akintọla àti Roṣiji ní òmìnira débi pé wọ́n ń rí ara wọn dáadáa. Wọ́n sì jọ ń ṣètò gbogbo tó bá yẹ kí wọ́n ṣe láti fi tako òun ni. Nígbà náà, ìjọba Balewa ti ránṣẹ́ sí Roṣiji. Wọ́n ní kó wá ṣàlàyé ọ̀rọ̀ tó sọ nílé ìgbìmọ̀ aṣòfin lọ́jọ́ tí àwọn ń sọ̀rọ̀ lórí wàhálà ìjọba west. Àwọn aráàlú kò mọ èyí o. Wọn kò mọ̀ pé Roṣiji ti tún wọ ilé ìjọba. Wọn kò sì mọ̀ pé ọkùnrin náà ti ń rí ẹni tí wọ́n fi ṣe olórí ìwọ̀ oòrùn nígbà náà. Ìpàdé oríṣiríṣi ni wọ́n sì jọ ń ṣe. Ohun tí ìpàdé náà dá lé lórí ni ọ̀nà tí wọn yóò fi ọ̀rọ̀ tí Roṣiji sọ náà mú Awólọ́wọ̀, tí wọn yóò sì kó wàhálà gidi bá a. Lọ́jọ́ tí wọ́n ń sọ̀rọ̀ yìí nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀, ohun tí Roṣiji sọ ni pé
òun fẹ́ kí wọ́n wádìí Awólọ́wọ̀ dáadáa. Ó ní òun fẹ́ kí wọ́n wádìí ìjọba tí Awólọ́wọ̀ ṣe láti ọjọ́ 1 oṣù kẹwàá ọdún 1954 títí di ìparí ọdún 1959. Ó ní bí wọ́n bá wádìí iṣẹ́ Awólọ́wọ̀ ní gbogbo àsìkò yìí, wọn yóò rí i pé ọkùnrin náà dá àwọn iléeṣẹ́ kan sílẹ̀ láti fi wọ́n kó owó jẹ, àti pé owó tí àwọn iléeṣẹ́ náà gbà lọ́wọ́ ìjọba tí kò sì sẹ́ni tó mọ ibi tí wọ́n ná sí àti ibi tí owó ọ̀hún wọlé sí kò ṣeé fẹnu sọ. Ó ní bí wọ́n bá lè jẹ́ kí Awólọ́wọ̀ ṣe owó ìlú báṣubàṣu báyìí kó sì kó ọ̀pọ̀lọpọ̀ owó jẹ tí kò sẹ́ni tó mú un sí i, àpẹẹrẹ burúkú ni irú eléyìí yóò jẹ́ fún àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn tí wọ́n bá tún ní agbára láti wà nílé ìjọba. Ọ̀rọ̀ yìí ni àwọn tí wọ́n fẹ́ mú Awólọ́wọ̀ pé Roṣiji wá pé kó wá ṣàlàyé kó sì kó ẹ̀rí tó bá mọ̀ wá kí àwọn lè fi bá Awólọ́wọ̀ ṣẹjọ́. Kíá làwọn Akintọla àti Roṣiji ti wá ìwé oríṣiríṣi jáde, wọ́n sì dárúkọ iléeṣẹ́ tí wọ́n sọ pé Awólọ́wọ̀ fi ń kó owó jẹ náà. Iléeṣẹ́ National Investment and Property Company ni. Awólọ́wọ̀ ló ṣètò kí wọ́n dá iléeṣẹ́ yìí sílẹ̀, ṣùgbọ́n kò gbé iléeṣẹ́ náà sí abẹ́ ìjọba. Àwọn olóṣèlú ńlá tí wọ́n jẹ́ baba ìsàlẹ̀ fún ẹgbẹ́ Action Group tí wọ́n sì tún jẹ́ oníṣòwò ńlá láàyè ara wọn ni wọ́n fi orúkọ wọn dá iléeṣẹ́ náà sílẹ̀. Àwọn mẹ́rin náà ni Dókítà Akínọlá Májà, Alhaji Sulaiman Oyèṣọlá Gbàdámọ́sí SO, Olóyè Alfred Ògbéìwárẹ̀wánì àti Samuel Ọlátúbọ̀sún Ṣọ̀nìbàrẹ̀. Àwọn yìí ni àwọn èèyàn mọ̀ bí adarí iléeṣẹ́ náà, ṣùgbọ́n láàárín àwọn yìí àti Awólọ́wọ̀ pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́ ni wọ́n mọ̀ pé tìjọba ni. Ohun tí iléeṣẹ́ NIPC yìí máa ń ṣe ni láti gba iṣẹ́ lọ́wọ́ ìjọba, ìyẹn tó bá jẹ́ iṣẹ́ ńlá tó sì jẹ́ pé ó ṣeé ṣe fún àwọn èèyàn tiwa. Bí wọ́n bá gba iṣẹ́ náà, wọn yóò ṣe kódà kó ṣe pé kí wọ́n mú òyìnbó wá láti ìlú wọn. Bí wọ́n bá ti ṣiṣẹ́ náà tán, kò sí ẹnìkan tí í pín èrè níbẹ̀, wọn yóò tọ́jú èrè náà ni. Nígbà tí ẹgbẹ́ AG, ìyẹn ẹgbẹ́ ọlọ́pẹ́ bá ń fẹ́ owó kan, ẹnìkan yóò dìde nínú àwọn aláṣẹ iléeṣẹ́ yìí yóò sì gbé owó náà kalẹ̀. Àwọn èèyàn yóò sì rò pé owó ara ẹ̀ ni, wọn kò ní mọ̀ pé owó tí iléeṣẹ́ náà pa ni. Bó bá ṣe pé ìjọba pàápàá ló nílò owó kan ní pàjáwìrì, bí wọ́n bá ti ń wá owó náà tí wọn kò tètè rí, wọn yóò dẹnu kọ iléeṣẹ́ yìí, iléeṣẹ́ náà yóò sì yá wọn lówó. Bí iléeṣẹ́ NIPC yìí pàápàá bá wá gba iṣẹ́ tí owó tí wọn yóò fi ṣe é pọ̀ tí wọn kò sì ní owó tó tó bẹ́ẹ̀ lọ́wọ́, ìjọba yóò yá àwọn náà lówó. Bí wọ́n ṣe ń ṣe é nìyẹn. Ohun tí a lè sọ pé iléeṣẹ́ yìí wà fún ni iléeṣẹ́ tó ń pawó tó sì ń tọ́jú owó fún lílo ẹgbẹ́ ọlọ́pẹ. Àwọn Awólọ́wọ̀ ló dá a sílẹ̀ nítorí kí owó má ṣe tán lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú wọn, kí wọ́n sì máa rí owó ná nígbà gbogbo tí wọ́n bá fẹ́. Akintọla mọ̀ nípa iléeṣẹ́ NIPC yìí náà nígbà tó ṣe pé òun ni igbákejì olórí ẹgbẹ́ wọn. Roṣiji náà sì mọ̀ nígbà tó ṣe pé òun ni akọ̀wé àgbà ẹgbẹ́ wọn. Bákan náà ni wọ́n mọ àṣírí tó wà níbẹ̀ pé iléeṣẹ́ náà kì í ṣe tìjọba. Àwọn kan ni wọ́n dárúkọ wọn pé wọ́n ní. Àwọn wọ̀nyí ni wọ́n sì máa ń fi orúkọ wọn yá owó lọ́wọ́ ìjọba bí iléeṣẹ́ wọn bá gba iṣẹ́ ńlá. Ibí gan ni wọ́n bá wọlé. Wọn kò sọ pé àwọn mọ iléeṣẹ́ náà bí iléeṣẹ́ tí wọ́n fi ń ṣètò ìnáwó ẹgbẹ́ AG. Wọ́n ní àwọn kan ni wọ́n ní iléeṣẹ́ yìí, àwọn ni wọ́n sì ń náwó ibẹ̀. Wọ́n ní àwọn yìí ni wọ́n ń yá owó lọ́wọ́ ìjọba láìsan. Wọn kì í san èlé tó yẹ kí wọ́n san, àti pé ọ̀pọ̀ owó ní iléeṣẹ́ náà máa ń gbà sọ́wọ́ tí kì í jáde mọ́. Lẹ́yìn ìpàdé òru tí àwọn Akintọla àti Roṣiji ti bá májẹ̀kódùnmí ṣe, ìjọba West kéde pé àwọn fẹ́ wádìí ìjọba Awólọ́wọ̀ láàrin ọdún 1954 sí 1959. Àwọn fẹ́ mọ bí wọ́n ṣe náwó, àwọn sì fẹ́ mọ àwọn tí wọ́n ní iléeṣẹ́ NIPC àti àjọṣe tó wà láàrin àwọn àti ìjọba Awólọ́wọ̀. Ní ọjọ́ 16 oṣù kẹfà ní 1962, ìyẹn láàrin ọ̀sẹ̀ méjì péré tí wọ́n gbàjọba ìwọ̀ oòrùn tí wọ́n sì fòfin di àwọn Awólọ́wọ̀ sílé, májẹ̀kódùnmí gbé ìgbìmọ̀ náà dìde. Ó sì pàṣẹ fún wọn pé kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ní kíákíá, kí wọ́n sì mú òdodo tó bá wà nídìí ọ̀rọ̀ náà jáde. Ẹni tí wọ́n fi ṣe olórí ìgbìmọ̀ náà ni adájọ́ GBA Coker. Ohun tí wọ́n ṣe ń pe ìgbìmọ̀ náà ní ìgbìmọ̀ Coker nìyẹn, Coker Inquiry. Àwọn tí wọ́n tún wà níbẹ̀ ni James Ọlájídé Kazeem, Akintọla Williams, Tanimọ̀ọ́wò Ọlátúndé, Fáwọlé sì ni akọ̀wé wọn. Lọ́ọ̀yà ìjọba ni ME Okorodudu
àwọn tí wọ́n sì jẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ fún un ní Kẹ́hìndé Ṣófọlá àti Ṣóbọ̀ Ṣówẹ̀mímọ́. Nínú gbogbo àwọn tó wà nínú ìgbìmọ̀ tí wọ́n yàn yìí kò sí ọ̀rẹ́ Awólọ́wọ̀ kankan nínú wọn, kò sí èèyàn Awólọ́wọ̀ kan nínú wọn. Àwọn tí wọ́n kórìíra Awólọ́wọ̀ ló wà níbẹ̀, àwọn tí wọ́n sì ti ń gbàdúrà tẹ́lẹ̀ pé lọ́jọ́ kan Ọlọ́run yóò mú ọkùnrin náà ní gbogbo wọn. Nítorí bẹ́ẹ̀ kò ṣòro fún àwọn ará ìlú láti rí irú èèyàn tí olórí ìjọba West tuntun yìí jẹ́ rárá. Wọ́n sì sọ pé kódà kó ṣe Akíntọ́lá gan-an ló wà nínú ìjọba kò lè ṣe fún Awólọ́wọ̀ ju ohun tí májẹ̀kódùnmí yìí náà ń ṣe lọ. Kò pẹ́ rárá tí wọ́n gbé ìgbìmọ̀ náà dìde, tí ìgbìmọ̀ náà bẹ̀rẹ̀ iṣẹ́, tí wọ́n sì bẹ̀rẹ̀ ìjókòó láti gbọ́ nípa àwọn ètò ìnáwó gbogbo tí ìjọba Awólọ́wọ̀ ṣe àti ọ̀rọ̀ ilé-iṣẹ́ náà. Kò sí ìwé kan tí àwọn èèyàn náà ń wá tí àwọn Akíntọ́lá àti Roṣiji kò kó jáde. Nítorí ní gbogbo ìgbà tí wọ́n fi ń gbé Awólọ́wọ̀ káàkiri ni àwọn ọlọ́pàá ń lọ tú ilé ẹ̀ wò àti ọ́fíìsì àti ilé ẹgbẹ́ pàápàá, tí wọ́n sì ń kó gbogbo ìwé tí Awólọ́wọ̀ lò nígbà tó ń ṣèjọba. Àwọn ìwé yìí náà ni àwọn májẹ̀kódùnmí ti kó fún àwọn Akíntọ́lá àti Roṣiji pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ wọn, tí wọ́n sì ti yẹ̀ wọ́n wò dáadáa, tí wọ́n sì ti mọ ohun tí wọn yóò fi gbé Awólọ́wọ̀ dè bí ọ̀rọ̀ bá dé ojú ọ̀gbagadè. Ìyàtọ̀ sí èyí, Akíntọ́lá àti Roṣiji ti rí gbogbo àwọn ìwé náà, wọ́n sì ti mọ ohun tí wọn yóò sọ láti fi yọ ara tiwọn kúrò nígbà tí ẹjọ́ bá bẹ̀rẹ̀. Àṣẹ tí Sardauna àti Balewa sì ń pa fún májẹ̀kódùnmí lòun náà fi ń ṣe gbogbo ohun tó ń ṣe. Láàárín oṣù keje sí oṣù kẹjọ ọdún 1962 yìí, bóyá ní àṣírí Awólọ́wọ̀ kan wà, bóyá ní àṣírí ilẹ̀ Yorùbá kan wà tí àwọn Roṣiji pẹ̀lú Akíntọ́lá kò tú sí ọwọ́ ìjọba májẹ̀kódùnmí. Bí òun sì ti ń gba àwọn àṣírí wọ̀nyí, bẹ́ẹ̀ náà ló ń fi wọ́n ránṣẹ́ sí àwọn Haúsá tí wọ́n rán níṣẹ́. Gbogbo bí Yorùbá ṣe ń rí owó, gbogbo ọ̀nà tí Awólọ́wọ̀ gbà, gbogbo ohun tí wọ́n ṣe tí owó fi wọlé, gbogbo ohun tó sọ ìjọba Awólọ́wọ̀ di olókìkí àti gbogbo agbára tí ọkùnrin náà ní, gbangba báyìí làwọn èèyàn náà gbé kalẹ̀ fún àwọn Haúsá wọ̀nyí. Bẹ́ẹ̀ ọ̀nà láti rojọ́ mọ́ Awólọ́wọ̀ lẹ́sẹ̀, ọ̀nà láti bà ti Awólọ́wọ̀ jẹ́ kí wọ́n lè fi tún ti wọn ṣe ni àwọn èèyàn náà rò pé àwọn ń ṣe. Nígbà tí ẹjọ́ kan àwọn Roṣiji àti Akíntọ́lá láti rò níwájú ìgbìmọ̀ yìí, Akíntọ́lá ní òun kò mọ nǹkan kan nípa iléeṣẹ́ náà, nítorí àṣẹ tí Awólọ́wọ̀ bá pa fún òun nìkan ni òun ń tẹ̀lé o. Ohun tó bá sọ pé kí òun ṣe nìkan ni òun ń ṣe. Ó ní lóòótọ́ lòun máa ń rí àwọn Ṣọ́nibárẹ́, Rèwánẹ̀, Gbàdàmọ́sí àti Májà tí wọ́n máa ń gbé owó kalẹ̀ fún àwọn, ṣùgbọ́n owó wọn lòun rò pé wọ́n ń gbé kalẹ̀ nítorí mílíọ̀nìyà làwọn máa ń pe gbogbo wọn. Wọn kò sì sọ fún ẹnìkan pé owó ẹgbẹ́ làwọn ń ná tàbí pé ẹgbẹ́ lọ́wọ́ sí ọ̀rọ̀ iléeṣẹ́ wọn. Ọ̀dọ̀ kan náà ni Roṣiji sọ, ó ní akọ̀wé lásán lòun o, ohun tí Awólọ́wọ̀ bá sì sọ pé kí òun kọ nìkan lòun ń kọ. Kíá làwọn ìgbìmọ̀ tí wọ́n ń gbọ́ ẹjọ́ náà ti tú wọn sílẹ̀, wọ́n dá wọn láre, wọ́n ní wọn kò mọ kinní kan, Awólọ́wọ̀ ló mọ gbogbo ẹ̀. Àṣẹ késekése làwọn èèyàn rí, wọn ò mọ̀ pé kàsàkàsà ń bọ̀ lẹ́yìn, kàsàkàsà tí í ṣe bàbá késekése. Bí ìgbìmọ̀ kókà yìí ti ń bá ìjókòó ẹ̀ lọ, tí Awólọ́wọ̀ sì ń wá síbẹ̀ ní ìròyìn kàn pé wọ́n ti mú Awólọ́wọ̀ o. Ọlọ́pàá òyìnbó kan ló lọ sí ilé rẹ̀ tó sì mú. Ohun tí wọ́n mú un fún lásìkò yìí yàtọ̀. Èyí tí wọ́n mú un fún yìí, ikú ni yóò ti díẹ̀ yọ tàbí ẹ̀wọ̀n gbére. Àwọn Akíntọ́lá àti àwọn Roṣiji náà ni o. Àwọn ni wọ́n tú àṣírí kan fún àwọn Balewa pé Awólọ́wọ̀ ti ń múra láti fi tipátipá àti ìbọn gbàjọba kó tó di pé wàhálà bẹ̀rẹ̀. Akíntọ́lá sọ pé Awólọ́wọ̀ fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀ fóun. Èyí ni wọ́n ṣe mú Awólọ́wọ̀ tí wọ́n sì fẹ̀sùn kàn pé ó fẹ́ fi tipátipá gbàjọba. Lọ́jọ́ kejì oṣù kọkànlá ọdún 1962 ni. Láti ọjọ́ náà ni wọ́n sì ti Awólọ́wọ̀ mọ́ ọgbà ẹ̀wọ̀n, kò lè jáde mọ́. Àsìkò tí wọ́n ṣe ẹjọ́ yìí ní ìdájọ́ dé láti ìlú òyìnbó pé bí wọ́n ṣe yọ Akíntọ́lá nípò premier níjọ́sí ó tọ̀nà dáadáa, pé ẹni tí wọ́n fi síbẹ̀ tí wọ́n fi rọ́pò ẹ̀ òun ló yẹ kó máa ṣèjọba lọ. Ṣùgbọ́n àwọn Balewa sọ pé àwọn kò lè mú àṣẹ àti ìdájọ́ ilé ẹjọ́ náà lò níbí. Ni wọ́n bá sọ pé wàhálà tó wà ní Western Region ti lọ sílẹ̀. Wọ́n sì ní kí Akíntọ́lá padà sí ilé ìjọba kó lọ máa ṣèjọba ẹ̀ lọ. Akíntọ́lá dá ẹgbẹ́ AG rú, òun àti àwọn Roṣiji sì dá ẹgbẹ́ míì sílẹ̀. Wọ́n kọ́kọ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ NCNC, nígbà tó sì yá wọ́n bá ẹgbẹ́ àwọn Haúsá lọ, ìyẹn MPC. Ní gbogbo ìgbà yìí wọ́n ti dá ẹjọ́ Awólọ́wọ̀,
wọ́n sì ti sọ ọ́ sí ẹ̀wọ̀n. wọ́n ní lóòótọ́ ló fẹ́ẹ́ fi tipátipá gbàjọba, wọ́n sì jù ú sẹ́wọ̀n ní Calabar. bẹ́ẹ̀ ni bàbá náà kò mọ ohun tó ń lọ mọ́, nítorí ẹ̀wọ̀n gbére ni wọ́n sọ ọ́ sí. nígbà tó sì di àsìkò ìbò, àwọn Akíntọ́lá ṣe òjòrò ńlá ní ilẹ̀ Yorùbá tí ọ̀rọ̀ náà fi di ogun wẹ́ẹ̀tì ẹ̀, tí wọ́n sì ń sunlé tí wọ́n ń sun àwọn èèyàn láàrin ìgboro. ogun wẹ́ẹ̀tì ẹ̀ yìí ló ń lọ lọ́wọ́ tí àwọn sọ́jà fi ìbọn gbàjọba tí wọ́n sì yìnbọn pa Akíntọ́lá, Sardauna àti Balewa. Roṣiji àti àwọn èèyàn bíi tiẹ̀ tó kù sá lọ pátápátá. Àgùyí lóòsì ní ìjọba àkọ́kọ́ bọ́ sí ọwọ́ ẹ̀. nígbà tó sì yá ni Yakubu Gowon gbàjọba. Gowon ló sì fi Awólọ́wọ̀ sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n, ni bàbá náà bá padà sílé pẹ̀lú iyì àti ẹ̀yẹ. èyí ni ohun tí àwọn Akíntọ́lá ṣe, àwọn Akíntọ́lá àti Roṣiji tí wọ́n ṣe nígbà náà tó sì di ìtàn títí ayé. bí ẹ bá rántí dáadáa, a ti sọ nípa bí Awólọ́wọ̀ ṣe lọ sẹ́wọ̀n àti bó ti jáde. bẹ́ẹ̀ la ti sọ̀rọ̀ nípa ogun wẹ́ẹ̀tì ẹ̀, tí a sì ti sọ àwọn ìtàn oríṣiríṣi tó padà ṣẹlẹ̀ nígbà tí ọ̀rọ̀ di ogun abẹ́lé. láìpẹ́ jọjọ a ó tún gbé àwọn ìtàn míì jáde. ẹ ṣé púpọ̀ bí ẹ ti ń tẹ́sí sí wa. Ọláyíwọlá Alága ló tú pẹrẹpẹrẹ ìtàn Aládòkè Akíntọ́lá yìí fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. a kú ìsinmi ọjọ́ ọ̀sẹ̀ yìí o.